Ìṣòro pọ̀ ilé tó máa ń kojú ọmọ ológo láyé, àwọn ìpèníjà tó máa ń dúró gẹ́gẹ́ bí odi Jẹ́ríkò pọ̀ tí ò kí ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo kó rí ògo lò láyé. Ètò Adétúnjí Quality kẹ́ máa gbọ́. Òkè Àgùnlà pẹ̀lú Mr. Quality. Ẹ má gbàgbé Òkè Àgùnlà abala ìlanilọ́yẹ̀ onímísí eléyìí tí ṣe abala àkọ́kọ́ òun la wà yìí. Àwọn ọ̀rọ̀ ìmísí yẹn ti ṣetán láti fẹ́ máa bọ́lẹ̀. Elédùà ó yá tó wá ro ahọ́n yìí lágbára gẹ́gẹ́ bí ìṣe rẹ o. Káyọ̀ lè mọ̀ pé lóòótọ́ iṣẹ́ ọ̀rọ̀ sísọ yìí ó fi rán Quality ni kì í ṣàyàbá. Ìṣòro pọ̀ ilé tó máa ń kojú ọmọ ológo láyé, àwọn ìpèníjà tó máa ń dúró gẹ́gẹ́ bí odi Jẹ́ríkò pọ̀ tí ò kí ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo kó rí ògo lò láyé. Lára àwọn ìṣòro ilé tó máa ń gba ògo dànù lọ́wọ́ ọmọ ológo òun ni ìmọ̀ràn. Òun ni gbígba ìmọ̀ràn ẹni tàbí gbígba ìmọ̀ràn, títẹ́tí sí ìmọ̀ràn tàbí mímá tẹ́tí sí ìmọ̀ràn. Ẹni tí kì í gba ìmọ̀ràn àkọ́kọ́, ẹni tó ń tẹ́tí sí ìmọ̀ràn tí kò jọ ìmọ̀ràn. Ẹ̀kejì, ẹni tó ń tẹ́tí sí ìmọ̀ràn níbi tí ò yẹ kó tẹ́tí sí ìmọ̀ràn. Ẹ̀kẹta, kábíyèsí, ọ̀rọ̀ yẹn ò máa rújú, máa gbìyànjú láti ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí yẹn bó bá ṣe gbé e wá. Ìṣòro tó ń gba ògo dànù lọ́wọ́ ọmọ ológo òun ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìmọ̀ràn jẹ́ ìmọ̀ràn advice. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo míì kò kí ń gbàmọ̀ràn torí pé ó jẹ́ ọ̀nà kan pàtàkì tí ẹni tó bá fẹ́ rògolò láyé tó gbọ́dọ̀ gbà láti fi dókè láyé. Èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n torí Yorùbá bọ̀ wọ́n ní àìfi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òun ni fífi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ni ò kí ń jẹ́ kí wọ́n pe àgbà ní wèrè. Ṣùgbọ́n ẹni tó bá fẹ́ jẹ́ kí ìrìn àjò òun tètè yá kánmọ́kánmọ́ láyé ó gbọ́dọ̀ gbìyànjú láti wo àṣìṣe ẹlòmíì níbi tí ẹnìkan ti ṣubú kóun lò ó láti fi gòkè àgbà. Ìyẹn ni pé kó tẹ́tí sí ìmọ̀ràn àgbà, ìrírí àgbà nígbà tí irúfẹ́ àgbà bẹ́ẹ̀ tó wà ní ìpele tàbí ipò tí òun wà, ọ̀nà tó gbà tóun fi làlùyọ tó fi wà lókè. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo tó wá fi ń ṣì í gbà ni pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ò yẹ kí wọ́n ti gbàmọ̀ràn òun ni wọ́n ti ń gbàmọ̀ràn. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti ń ṣì í gbà rèé tó jẹ́ pé ẹni tí ò yẹ kó fún wọn nímọ̀ràn òun ló ń fún wọn nímọ̀ràn. Ẹni tó bá fẹ́ jẹ́ kí ìrìn àjò òun tètè yá kánmọ́kánmọ́ láyé ó gbọ́dọ̀ lè differentiate láàrin ibi tó yẹ kó ti gbàmọ̀ràn àti ibi tí ò yẹ kó ti gbàmọ̀ràn. Ẹni tó bá fẹ́ jẹ́ kí ìrìn àjò òun tètè yá kánmọ́kánmọ́ láyé ó gbọ́dọ̀ lè ní ààyè láti jọ ìmọ̀ràn ẹ̀, láti jọ ọ́ lẹ́yìn tó bá gba ìmọ̀ràn tán. Fún àpẹẹrẹ, ẹ má bínú o tó bá dà gẹ́gẹ́ bí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ń pọ̀pá, ẹ má fi ṣèbínú, ẹ dákun ẹ túnbẹ̀ ṣe ni o. Òkìkí gradually òun ló ní àdúrà tí mò ń gbà, òun ní nǹkan tí mò ń fẹ́ fúnra mi, òun náà ni mo dẹ̀ ń fẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Mr. Quality pátápátá. Ẹni tó bá fẹ́ jẹ́ kí ìrìn àjò òun tètè yá kánmọ́kánmọ́ láyé ó gbọ́dọ̀ lè láǹfààní láti gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tó ti wà lókè, kó béèrè ọ̀nà bí wọ́n ṣe tọ̀ ọ́ tó fi dókè. Ṣùgbọ́n òun náà gbọ́dọ̀ ronú sí i kó jọ ọ́ yẹ̀wò fínífíní kó tó di kó ṣàmúlò ìmọ̀ràn yẹn torí pé kì í ṣe gbogbo ẹni tó ń fúnyàn nímọ̀ràn ló fẹ́ jẹ́ kéèyàn rìn jìnnà. Ẹ bá mi dì í mú dáadáa, kì í ṣe gbogbo ẹni tó ń gbàyàn nímọ̀ràn ló fẹ́ jẹ́ kéèyàn rìn jìnnà láyé. Ìyẹn nípele àkọ́kọ́, kì í ṣe gbogbo ẹni tó ń fúnyàn nímọ̀ràn ló fẹ́ jẹ́ kéèyàn rìn jìnnà ju òun lọ. Ṣé ẹ dì í mú ṣá? Kì í ṣe gbogbo ẹni tó ń fúnyàn nímọ̀ràn ló fẹ́ jẹ́ kí èèyàn rìn jìnnà ju òun lọ. Ìyẹn ni pé kì í ṣe gbogbo ẹni tó ń advice èèyàn ló fẹ́ jẹ́ kéèyàn là ju òun lọ, ló fẹ́ jẹ́ kéèyàn lu ju òun lọ, ló fẹ́ jẹ́ kéèyàn jẹ́ èèyàn ju òun lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló wà láyé tó jẹ́ pé ìmọ̀ràn tó ń gba ẹni tó ń fún nímọ̀ràn òun gangan kò lè wù ú níwà. Ṣùgbọ́n bó ṣe ń wá sí i lára lákòókò yẹn, bó ṣe ń wá sí i lẹ́mìí lákòókò yẹn, òun ló ṣe ń gba ẹni tó ń gbà nímọ̀ràn ló ṣe ń gbà á nímọ̀ràn. Ìdí rèé tó fi jẹ́ pé tí èèyàn bá ń gbàmọ̀ràn lọ́wọ́ àgbà, òun náà gbọ́dọ̀ ní làákàyè láti jókòó kó wá jọ ọ́ pé ọ̀dà nǹkan tí Chief lágbájá wí rèé, nǹkan tí Mr. lágbájá wí rèé, nǹkan tí Dr. lágbájá wí rèé. Ṣé tí n bá gbà á báyìí ṣé yóò pé mi? Ṣé tí n bá gbà á báyìí ṣé kò ní pé mi? Ṣé tí n bá gbà á báyìí ṣé yóò yá mi? Irúfẹ́ náà gbọ́dọ̀ lo làákàyè tòun ti ọgbọ́n àtinúdá láti fi jọ ọ́ kó kúnná torí pé kì í ṣe gbogbo ẹni tó ń fúnyàn nímọ̀ràn ló fẹ́ jẹ́ kí èèyàn là, kì í dẹ̀ ṣe gbogbo ẹni tó ń fúnyàn nímọ̀ràn ló fẹ́ jẹ́ kí èèyàn là ju òun lọ. Ìmọ̀ bóyá ọ̀rọ̀ yẹn ń yé eyín yékéyéké bóyá ń gé ẹ̀tì ẹ má bínú o.
lára àwọn ìpèníjà eléyìí tó ń kojú ọmọ ológo láyé nìyí o. kéèyàn tẹ́tí kó gbàmọ̀ràn ìyẹn làkọ́kọ́, kéèyàn tún wá gbìyànjú láti gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹni tó yẹ kéèyàn gbàmọ̀ràn, to listen to the advice from the right source or from the right channel. ẹ má bínú òyìnbó yẹn o. ṣé kí n má parọ́ tọ̀ yín, àwọn kan àti ẹ̀ máa fi ṣe bí eré bí àwàdà wípé kì í ṣe gbogbo ẹni tó dàgbà tó ní ewu lórí òun náà ló jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ ó pé àgbà tòun ti ewu yẹn ó wá láti bí bọ́lọ́run ṣe kádàrá ẹ̀. ìdí rèé tó fi jẹ́ pé ẹni tó bá fẹ́ gbàmọ̀ràn yálà lọ́dọ̀ ẹni tó ti gòkè láyé tàbí lọ́dọ̀ àgbà ó gbọ́dọ̀ yẹ̀ ẹ́ wò fínífíní lẹ́yìn tí òun náà bá ti gba ìmọ̀ràn yẹn tán kó tún rò ó lọ́kàn ara ẹ̀ pé nǹkan tí bàbá wí yìí ṣé tí n bá gbà á báyìí ṣé yóò pè mí, ṣé tí n bá gbà á báyìí ṣé yóò pè mí, torí pé kì í ṣe gbogbo ìmọ̀ràn òun ló ń fúnyàn níre, kì í ṣe gbogbo ìmọ̀ràn òun ló ń fúnyàn láyọ̀. ó dá fún àpẹẹrẹ ẹni tó jẹ́ pé ó ti ń dágbé tí ò sí nílé ọkọ láti nǹkan bí ọdún bíi 10 òun ló ń dágbé, bàbá ń dágbé ìyá ń yọ wá ni. tẹni tó wá níṣòro ilé ọkọ tó wá lọ sọ́dọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ láti gba ìmọ̀ràn, òun wà nílé ọkọ, òun àtọkọ rẹ̀ ní misunderstanding, wọ́n ní gbọ́n mi sí omi ò tó, ó wá lọ sọ́dọ̀ ẹni tí ò sí lábẹ́ ọkọ láti lọ gbàmọ̀ràn. ẹ jọ̀ọ́ irúfẹ́ ìmọ̀ràn wo lonítọ̀hún fẹ́ gbà á ju pé kóun náà kúrò nílé ọkọ kóun náà dá wà lẹ́ni tó ń dágbé lọ. má bínú ẹ dákun tó bá dà gẹ́gẹ́ bí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ń pọ̀pá o, bó ṣe ń wá sí mi lọ́pọlọ mo ṣe ń jùlẹ̀, má bínú o. ṣé kí n má parọ́ tàn yín, ẹni tó bá fẹ́ rìn jìnnà láyé ó gbọ́dọ̀ mọ ọ̀nà tí ó gbà láti fi gba ìmọ̀ràn, ó dẹ̀ gbọ́dọ̀ mọ ọ̀nà tí ó gbà láti fi jọ ìmọ̀ràn yẹn kúnnákúnná kò fi lè má ṣì í lọ́nà. ìyẹn jẹ́ ṣòro àkọ́kọ́ eléyìí tó máa ń gba ògo dànù lọ́wọ́ ọmọ ológo. ṣé kí n má parọ́ tàn yín, lára àwọn ìpèníjà míì eléyìí tó máa ń dúró gẹ́gẹ́ bí odi Jẹ́ríkò síwájú ọmọ ológo láyé, tí kìí jẹ́ kẹ̀dá ó tètè rìn jìnnà, tí kìí jẹ́ kí ẹ̀dá rìn jìnnà, tí kìí jẹ́ kí ẹ̀dá rógolò lọ́pọ̀lọpọ̀ ọgbà, tó máa ń jẹ́ kí ògo yọ mọ́ ọmọ ológo gẹ́gẹ́ bí òrí tá a gbé sínú òrùn ganríganrí òrùn aago kan tó wá ń yọ díẹ̀díẹ̀ tó ń yọ díẹ̀díẹ̀ tó ń yọ díẹ̀díẹ̀. òun ni láti mọ̀ òun ni láti má ṣe kọ́ bí èèyàn ṣe máa ń sọ no rárá. Kẹ́kẹ́ má parọ́ tàn yín, ẹni tí ò bá mọ bó ṣe ń sọ no, ẹni tí ò mọ bó ṣe ń sọ pé rárá, tó ṣàtò pé gbogbo ọ̀nà òun ló máa ń gbìyànjú láti máa lágbájá mo gbọ́dọ̀ tẹ́ ẹ lọ́rùn, tàmẹ̀dù mo gbọ́dọ̀ tẹ́ ẹ lọ́rùn, làkàṣègbè mo gbọ́dọ̀ tẹ́ ẹ lọ́rùn. lẹ́yìn ọ̀rẹ́yìn at the end of the day irúfẹ́ ẹni bí àwa realize wípé ara àwọn tí òun ti fara gbọgbẹ́ fún, àwọn tí òun ti fara táwọn tóun ti fara ṣèṣe fún, tóun ti kó oríṣiríṣi ẹ̀gbin lára fún, àwọn ti lọ sókè, ṣùgbọ́n gbogbo wọn ò wá mú oore, torí pé àsìkò tó yẹ kóun fi lo àkókò yẹn kó fi tẹ̀síwájú kó fi gbájúmọ́ tiẹ̀, tẹni ẹlẹ́ni ló fi ń gbájúmọ́ lásìkò tó yẹ kó sì sọ fẹ́ nìyẹn pé rárá mi ò lè fara kó ẹ̀gbin lápá bí ibi rárá mi ò lè fara kó ẹ̀gbin yẹn, òun lòun á ti gbabẹ̀ lọ sókè. ẹnìyẹn máa wọ́nà tí ó fi ṣe tiẹ̀, ṣùgbọ́n ọlá pé kò lè sọ pé rárá, ó wà lójú kan náà. You must learn how to say no in some circumstances. Kì í ṣe gbogbo ìgbà náà lèèyàn máa ń sọ pé yes, 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 yes. Àwọn ibì kan wà tó jẹ́ pé wàá wòye pé ẹni tí mo fẹ́ fara gba ọgbẹ́ fún yìí, ẹni tí mo fẹ́ cross bridges fún yìí, ṣówó tiẹ̀. Àwọn èyí tí mo ti ṣe sẹ́yìn, kí ni èrè mi bọ̀? Àwọn tí mo ti ṣe fún sẹ́yìn tí mo ti gba àpá, tí scars ti pọ̀ lára mi, ṣùgbọ́n tó yẹ pé less stars òun ni mo ní, much scars less stars. Kí ni èrè mi? Níbo ló wà? So far how far? You must be able to judge, you must be able to contrast pé ọ̀dà náà àwọn tí mo tiẹ̀ ti ní ọgbẹ́ lára nítorí wọn, how far? Kí ni wọ́n fi san fún mi fún? Ó tilẹ̀ jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ gbàǹgbà míì ẹni tí èèyàn bá san fún kọ́ ni máa ń san fún yàn nígbà míì, ṣùgbọ́n you must learn how to say no in some circumstances. Kírúfẹ́ ẹni náà fi lè tẹ̀ síwájú kó má dàbí ẹni pé wọ́n máa wò pé ojú kan náà ló wà bí omi adágún. Ìyẹn jẹ́ ṣòro ẹlẹ́kejì. Lára ìpèníjà eléyìí tó tún máa ń kojú ọmọ ológo láyé òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ láti jẹ́ ara ẹ̀ gangan, láti gbé true picture ẹ̀ gangan, láti máa hùwà gẹ́gẹ́ bí aṣẹ̀dá ẹ̀ bó ṣe dáa gangan. Ṣé ó ń yé yín ṣá? Torí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìyànjú láti ṣe bí ẹnìkan,
ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìyànjú láti kọ́pì ẹnìkan, ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìyànjú láti hùwà oníwà, ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìyànjú láti ṣe ìṣe oníṣe, ọ̀pọ̀lọpọ̀ máa ń gbìyànjú láti ṣe bí ẹnìkan ṣe ń ṣe, láti hùwà bí ẹnìkan ṣe ń hùwà, láti sọ̀rọ̀ bí ẹnìkan ṣe ń sọ̀rọ̀, láti náwó bí ẹnìkan ṣe ń náwó, láti gbé ìgbé ayé eléyìí tí ẹnìkan ń gbé. Òun ló ń ṣàkóbá fún ẹlòmíì tó fi jẹ́ pé kò rọ́nà àbáyọ torí kí ọ̀nà tó yẹ kó gbà, ìwà tó yẹ kó wù kò jẹ́ kí ọ̀nà yẹn ṣí fún. Ìwà oníwà ló ń wù, ìwà oníwà ò dẹ̀ lè ṣí ọ̀nà fún ògo tiẹ̀ àfi tó bá tó gbé ìwà tiẹ̀ gangan fún ara rẹ̀ wù kọ́nà tó ṣí. Ó tún jẹ́ ṣòro eléyìí tó tún kojú ẹlòmíì tí ò fi rógolò láyé o. Ṣé má parọ́ tàn yín, kíní yìí wọ́pọ̀ láwùjọ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ máa try láti pretend pé àṣebọ́ ọ̀rẹ́ mi lágbájá, ọ̀rẹ́ tó ní 10,000 dání fún àpẹẹrẹ, ìwọ tó sì gbìn tó yẹ pé 1,000 ló wà lọ́wọ́ ẹ, ibi tó yẹ kó ti ra ná 100 naira méjì àbí 50 naira méjì, á ju 500 naira àlẹ̀ lákọ̀ọ́kọ́, á ju 500 naira àlẹ̀ lẹ́lẹ́kejì ní 1,000 naira bá tán láti wo àwòkọ́ṣe ọ̀rẹ́ ẹ̀ tóun ní extra 9,000 lẹ́yìn tó ti ná 1,000 lẹ̀. Ṣé má parọ́ tàn yín? Unable to try to be yourself, òun ni ìṣòro tó pọ̀lọpọ̀ ń kojú torí pé nígbà tí èèyàn bá ń gbìyànjú láti kọ́pì ẹnìkan, láti ṣe bí ẹnìkan, láti hùwà bí ẹnìkan, láti gbé ìgbé ayé bí ẹnìkan, ó jẹ́ ìpèníjà tó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn nínú ìrìn àjò láyé. Òkè Àgùnlà lórúkọ ètò tá à ń gbọ́ Mr Quality, òun la tọ́kùn eléyìí tó ń tukọ̀ ètò náà. Ọ̀rọ̀ yẹn ń jáde wá bó ṣe ń wá ni mò ń gbìyànjú láti jùúlẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ẹ jẹ́ ń jù béèrè ta. Ìbéèrè tá a máa fi ṣeré ọpọlọ oríṣiríṣi nǹkan pọ̀ eléyìí tí ẹ̀dá máa ń gbàgbé nínú ìrìn àjò láyé. Ṣùgbọ́n ṣé kí n má parọ́ tàn yín lábẹ́ bó tilẹ̀ kí nǹkan pọ̀ tẹ́dá ń gbàgbé tó nǹkan kan wà tí ẹ̀dá máa gbàgbé tó dẹ̀ ń ṣe àkóbá fún ìrìn àjò ẹ̀dá láyé. Nǹkan pọ̀ tí ẹ̀dá ń gbàgbé nínú ìrìn àjò àti mókè láyé, oríṣiríṣi nǹkan pọ̀ tẹ́dá ń gbàgbé. Ṣùgbọ́n nínú ìrìn àjò àti gbàgbé, nínú ìrìn àjò àti mókè láyé, nǹkan kan wà tó jẹ́ pé ẹ̀dá ń gbìyànjú láti gbàgbé ẹ̀, ṣùgbọ́n ìgbàgbé ẹ̀ yìí ó ń ṣe àkóbá fún ìrìn àjò irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀. Kí ni nǹkan náà? Ẹ̀dá lè gbàgbé oríṣiríṣi nǹkan, ó ṣeé ṣe nínú ìṣẹ̀dá ayé òun ni kéèyàn máa gbàgbé nǹkan. Ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ kí èèyàn ní ọpọlọ àti máa gbàgbé nǹkan tó, lábẹ́ bó tilẹ̀ kí èèyàn forgo nǹkan tó pé wo mo ti move on lórí ẹ̀, mo ti gbàgbé ẹ̀. Èèyàn ò gbọ́dọ̀ gbàgbé nǹkan tí mò ń sọ yìí torí pé tí ẹ̀dá bá gbàgbé ẹ̀, ìgbé ayé irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ tó bá tiẹ̀ padà mókè, ó máa ń dà gẹ́gẹ́ bí láálá tó lọ sókè tó sì ń padà bọ̀ wálẹ̀ torí pé nǹkan tó yẹ kó gbàgbé yìí ó dà gẹ́gẹ́ bí atọ́nà eléyìí tí a máa fi jẹ́ kó rìnrìn àjò láti mókè láyé. Kí ni nǹkan náà tẹ́dá ò gbọ́dọ̀ gbàgbé? Ní ìṣẹ́jú òun ló yẹ kó máa rántí torí pé ìrántí ẹ̀ òun ni a máa fún ní inspiration, òun ni a jẹ́ ká máa rántí wípé ọ̀nà sì jì tóun ń lọ àti pé ibi tóun dé dúró yìí ibẹ̀ kọ́ ni òpin ìrìn àjò. Mo wo ibi tí mo dé, mo wo ibi tí mò ń lọ, mo rí i pé gbogbo ògo ló yá o. Ṣé má parọ́ tàn yín? Kí ni nǹkan náà? Kí ni nǹkan tí ẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé? Tó jẹ́ pé tí ẹ̀dá bá gbàgbé ẹ̀, ó ṣeé ṣe kó ṣe ìpalára fún ìrìn àjò ẹ̀ láyé. Kódà ṣé kí n má parọ́ tàn yín, nínú ìwádìí tóun ti àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n, mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ní àpalára scars, òun ló jẹ́ pé wọ́n gbàgbé nǹkan tí mò ń sọ yìí, òun ni àpá wọn fi pọ̀ ju ipa wọn lọ láyé. Wọ́n gbàgbé nǹkan tí mò ń sọ yìí, wọ́n gbàgbé nǹkan tí mò ń béèrè, òun ni àpá wọn ló fi pọ̀ ju ipa wọn lọ. Ló fi jẹ́ pé when there is more scars, there will be less stars. Kí wá ní nǹkan náà? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló máa ń wo àwọn ìdílé kan gẹ́gẹ́ bí ìdílé tó láyọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló máa ń wo ẹ̀dá bí ẹ̀dá tiẹ̀, ẹ̀dá bí irúfẹ́ tiẹ̀, gẹ́gẹ́ bí ẹ̀dá eléyìí tí jẹ́ pé ìgbé ayé tiẹ̀ sàn ju ti tòun lọ, láì mọ̀ wípé ó ní ẹ̀jẹ̀, ó ní ìdíyelé eléyìí tí irúfẹ́ ìdílé bẹ́ẹ̀ tàbí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó ń wò gẹ́gẹ́ bí ẹni tí ìgbé ayé tiẹ̀ sàn ju tòun lọ yẹn tóun ń sàn, ṣùgbọ́n tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ò lè sàn. Tí mo sọ yóò rújú ṣá. Fún àpẹẹrẹ, kémi máa wo Ṣadé Afọláṣadé Adébáyọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ìgbé ayé tiẹ̀ tó sàn ju tèmi lọ. Èmi á máa wá wòye pé háwù lọ́jọ́ orí mo ju Ṣadé lọ nàá, ní mo kàwé ju Ṣadé lọ nàá, kí ló dé tí ìgbé ayé Ṣadé sàn ju tèmi lọ? Kí ló dé tí Ṣadé ti kọ́lé mọ́lé? Kí ló dé tí Ṣadé ra ọkọ̀ mọ́kọ̀? Kí ló dé tí Ṣadé ń lọ ìlú ọba bọ̀? Ṣùgbọ́n tèmi ò tí ì rí nǹkan kan ṣe
irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ a máa wá wo ẹ̀dá bí ẹgbẹ́ ẹlẹ́ran ara tiẹ̀ pé bó o lòun ṣe sorí tí lágbájá ò ṣe bó o ní lágbájá ṣe sorí tóun ò ṣe láìmọ̀ wípé ó ní ìdíyelé eléyìí tí Afọláṣadé Adébáyọ̀ tóun ń san ó ní ìdíyelé eléyìí tí Ṣadé Adébáyọ̀ tó ń ṣe ó ní ẹ̀jẹ́ eléyìí tí Ṣadé tóun ń san tàbí tó ti san tó jẹ́ pé èmi ò lè san ìdá ẹyọ kan nínú ẹ̀ tí n bá gbìyànjú láti san ìdá ẹyọ kan nínú ẹ̀ ó ṣeé ṣe kí ìgbé ayé tèmi náà yí padà. Àṣírí ọ̀rọ̀ rèé fọ́pọ̀lọpọ̀ ẹ̀dá láyé tí wọn ò kì í ronú lọ ọbẹ̀. Ìdíyelé ẹ̀jẹ́ àwọn olóyìnbó ń pè ní price. Oṣù pákó wọlé. Gbogbo mo ti sọ lórí ètò rí mo ní kò sí ẹni tí ó là láyé kò sí ẹni tí ó ga láyé kò sí ẹni tí ó wà nípò kan láyé tí ò ní san ìdíyelé ṣùgbọ́n ọ̀nà tí kálukú ń gbà láti fi san ìdíyelé yẹn òun ló yàtọ̀. Ẹlòmíì sùúrù ló fi ń san ìdíyelé tiẹ̀ ẹlòmíì ìyá tó bí i lọ́mọ ló ti san ìdíyelé ìyẹn ẹ̀jẹ́ lórí ẹ̀ ẹlòmíì bàbá tó bí i lọ́mọ òun ló ti san ìdíyelé ẹ̀ ẹlòmíì ẹ̀gbọ́n ẹ̀ ló ti san ìdíyelé ẹ̀ ẹlòmíì ìyàwó tó gbé sílé òun ló san ìdíyelé tóun ń lò tó fi ń rọ́wọ́ mú irúfẹ́ ọkọ bí àmọ́ wà wò pé wo màá lé ẹ jáde màá fẹ́yàwó mi lé ẹ ò tiẹ̀ ní pàtì kankan nínú láì mi ò tiẹ̀ ṣe ọwọ́ ẹ̀ mo fi kọ́lé ni ṣọwọ́ ẹ̀ mo fi ra mọ́tò ni láì mọ̀ wípé ọlá ẹ̀ òun ni Ọlọ́run ń wò mọ́ irúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ lára tó fi ń tẹ̀síwájú ìjọ́ tó bá ti gbìyànjú láti lé arábìnrin yẹn kúrò nínú ilé ẹ̀ àwọn a máa jóbọ̀ wálẹ̀ díẹ̀díẹ̀ a máa jóbọ̀ wálẹ̀ díẹ̀díẹ̀ títí túrúfẹ́ ọkùnrin bẹ́ẹ̀ tí a fi fọlá pìtàn àyàfi tó bá tó bẹ arábìnrin náà tí a tún gbé padà wá sínú ilé ní òtún tó jẹ́ èèyàn láyé. Ìdíyelé ẹ̀jẹ́ price ó jẹ́ nǹkan tó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé tí ẹ̀dá ò bá ti ṣàwárí ìdíyelé ẹ̀ irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ a máa ṣòro fún un láti rọ́wọ́ mú láyé. Oh my God! Ẹ̀ ń gẹ̀ẹ́tì kìíní yìí ṣé kò máa rújú? Má bínú o, mo sọ fún yín pé Lédùà ló ń ṣètò yìí o, ó kàn máa ń gbẹnu atọ́kùn ń sọ̀rọ̀ ni o. Mo sọ fún yín mo ní lábẹ́ bó tilẹ̀ kórí lára ọ̀nà tí ẹ̀dá ó gbà tí ó fi là láyé lára ọ̀nà tí ó gbà tí ó fi mókè láyé òun láti gbìyànjú láti san ìdíyelé ẹ̀jẹ́ tàbí láti san ẹ̀jẹ́ tàbí ìdíyelé tàbí price to pay the price òun làwọn olóyìnbó ń pè é kì í ṣe price ikú irọ́ o greatest price is the death no kì í ṣe ikú kọ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ṣe má parọ́ tọ̀ yín ó lè jẹ́ pé ẹnìkan ló ti san greatest price fún ògo èèyàn tí irúfẹ́ onítọ̀hún tó fi ń rí ògo yẹn lò ó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tó súnmọ́ onítọ̀hún pẹ́kípẹ́kí bí ìyá bí bàbá bí àwọn tó súnmọ́ náà kọ̀ràn tí ọmọ tèmi ó fi jìyà tọmọ mi náà tún wá fi jìyà láyé kọ̀ràn tèmi ó fi ráre dé ipò tí mo dé dé ọjọ́ orí tí mo dé yìí tí ọmọ tí mo ṣẹ̀bí náà tóun náà tún wá ráre ẹ jẹ́ kí èmi fẹ̀mí mi lélẹ̀ kí ọmọ mi fi lè là láyé a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹni tí ò bá rí èèyàn san ìdíyelé fún ẹni tí ò bá rí èèyàn san ìdíyelé lórí ògo ẹ̀ ẹni tí ò bá rí èèyàn sáré fún láti san ìdíyelé ẹni tí ò bá rí èèyàn sáré fún láti là láyé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ farabalẹ̀ láti wo sàkún pé ọ̀nà wo lòun lè gbà láti lè fi san ìdíyelé ògo ara òun fúnra ara òun kó tó di kí òun rógo lò láyé tí irúfẹ́ ẹ̀dá bí ò bá farabalẹ̀ kó rí mú kó fojú balẹ̀ láti mọ ọ̀nà tí ó gbà láti fi san ìdíyelé irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó mà ṣeé ṣe kí àpá rẹ̀ kó pọ̀ ju ipa lọ. Bí má parọ́ tọ̀ yín nílẹ̀ Yorùbá wa ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà àwọn bàbá wa àwọn ìyá wa wọ́n nígbàgbọ́ wípé tí ọkùnrin bá ti gbéyàwó lé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn nǹkan tó ń lé kó tètè tẹ̀ ẹ́ lọ́wọ́ níwọ̀nba ìgbà tó bá ti fẹ́yàwó tó yẹ pé ó lé oríṣiríṣi nǹkan nígbà tó wà lọ́dọ̀ọ́ wọ́n á sọ wípé gbìyànjú kó o fẹ́yàwó tó o bá ti fẹ́yàwó ó ṣeé ṣe káwọn nǹkan yẹn bẹ̀rẹ̀ sí ní máa dé ṣé kí n dẹ̀ má parọ́ tẹ̀yìn lóòótọ́ ó máa ń ṣẹlẹ̀ o tó jẹ́ pé nǹkan tí ọkùnrin ò ní nígbà tó fi wà ní ọ̀dọ́ tí ò tí ì gbéyàwó lé ìgbà tó bá fẹ́yàwó á di pé ó dẹni tó ń ralẹ̀ á di pé ó dẹni tó ń ra mọ́tò á di pé ó dẹni tó ń kọ́lé wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń san ìdíyelé ni o ọ̀nà wo ló ń gbà tó fi ń san ìdíyelé. sígbà tẹ̀dá alẹ́ mọ́ láyé. ẹ̀dá bàbára rẹ̀ ní bóyìn. ṣé kí n má parọ́ tọ̀ yín ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ pé nǹkan tó ń mú mọ́ra nínú ilé
lọ́dọ̀ ìyàwó wọn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé nǹkan tó ń mú mọ́ra nínú ilé lọ́dọ̀ ọkọ wọn òun ló ń jẹ́ ọ̀nà àbáyọ fún wọn, tó jẹ́ pé èyí gangan lọ́lọ́run ń kọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìdíyelé, gẹ́gẹ́ bí ẹ̀jẹ́, gẹ́gẹ́ bí price ilé tó yẹ kí wọ́n máa pay lórí àti là, lórí àti mókè láyé. Òun ló fi dàbí ẹni pé nígbà tí ẹ̀dá bá ṣe ìgbéyàwó, òun làwọn nǹkan rí, àwọn nǹkan mèremère, àwọn nǹkan téèyàn máa ń rí mọ́ èèyàn láyé tí wọ́n fi máa ń sọ pé èèyàn ó ráyé wá, òun ló tó máa ń jẹyọ. Ẹ jẹ́ n sáré sọ̀tàn arákùnrin kan láàrin ìṣẹ́jú ẹyọ kan péré. Arákùnrin yìí kó tó di pé gbéyàwó kò ní nǹkan kan. Àwọn òbí ẹ̀ wá gbà á nímọ̀ràn pé lágbájá ò dẹ̀ gbìyànjú kó o fẹ́yàwó, bí a tó bá fẹ́yàwó bóyá nǹkan á yí padà. Arábìnrin yìí gbọ́ sáwọn òbí ẹ̀ lẹ́nu, ó fẹ́yàwó, ṣùgbọ́n ìyàwó tó fẹ́ ó jẹ́ nìkan tó jẹ́ pé ó ní agídí débi pé bí àṣetánì olójú kan. Ìyàwó ẹ̀ lágídí, ṣùgbọ́n arákùnrin yìí ó jẹ́ nìkan tó ní sùúrù lábẹ́ bó tilẹ̀ kíyàwó ẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa lágídí tó. Àfi sùúrù, àfi tẹ́ ẹ lọ́rùn. Kódà níbi tí ìyàwó ẹ̀ burú dé, tí aago 7 alẹ́ tó bá ti lò, tí aago 7 àṣálẹ́ tó bá ti lò báyìí, ìyàwó ẹ̀ ò lè wọ kitchen láti dáná mọ́. Sọ fún mi sálẹ̀bù tí mo fi ń ṣe bẹ̀bẹ̀. Ìràwọ̀ mi jẹ́ kó tán títí dàlẹ́ àmì. Alẹ́ lọ mi. Arákùnrin yìí dẹ̀rẹ̀ iṣẹ́ tóun ń ṣe bíi kó wọlé láago 9, aago 9 àbọ̀, kódà nígbà míì a máa wọlé láago 11, aago 10 ń gbà míì. Ìràwọ̀ mi. Òun dẹ̀ leléyìí, ìyàwó ẹ̀dẹ̀rẹ̀ táago 7 bá ti lù, inú ẹ̀ lé débi pé kì í fẹ́ dáná alẹ́, iná wà kò sí náà o, kì í dáná alẹ́. Àtọ̀rí sọ fún mi sálẹ̀bù tí mo. Arákùnrin yóò kì í báyàwó ẹ̀ jà, kì í bá a sọ, kì í bá a dé. Tó bá ti ń bọ̀ báyìí, a ti ra búrẹ́dì, kó ra àkàrà kó kì í bọnú búrẹ́dì. Ìgbà míì tó bá lè rí àkàrà àti mọ́mẹ́ kó rà. Ìgbà míì tó bá yẹ bí àwọn tó ń ta kókó ní gáràjì, yóò rọra kókó, yóò ra àkàrà sí kó dà délé kó jẹ nǹkan. Ìgbà míì a máa rẹ̀ kó àtàkà kó ṣàrì. Ìgbà míì tó bá rà àwọn tó ń ta ẹ̀bà àbámàlà ní gáràjì táwọn ò tètè sùn, a sì á rà á, tó bá sì délé á da gbogbo ẹ̀ papọ̀, á jẹun títí láìmọ̀ wípé sùúrù tó ń ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ yìí, òun gangan ni ẹ̀jẹ́ eléyìí tó ń sàn tó fi ń rọ́nà lọ láyé. Ọ̀nà tí ẹ̀dá ó gbà láti máa fi sun ẹ̀jẹ̀, ọ̀nà tó yàtọ̀ ni. Ọ̀nà tí Táyé ó gbà láti fi sun ẹ̀jẹ̀ tiẹ̀, ìdíyelé ẹ̀ ó yàtọ̀. Ọ̀nà tí Kàǹdé ó gbà ó ṣeé ṣe kó yàtọ̀ sí ti Táyé ń gbà míì. Ẹ káàbọ̀ padà sábàlá yìí. Àwọn tó bọ́ jẹ́ olólùfẹ́ ètò Òkè Àgùnlà dénúdénú, àwọn tó nífẹ̀ẹ́ Mr Quality dọ́kàndọ́kàn, tó bá ti ń gbọ́ ti instrumental yìí bá ti ń dún tọ̀rọ̀tọ̀rọ̀ tán, jẹ́ kí n gbọ́ nǹkan tí bọ̀bọ́ yẹn fẹ́ sọ. Ọ̀pọ̀lọpọ̀ á ní bọ̀bọ́ yẹn ṣe tó ń fẹ́ sọ̀rọ̀, ṣé kí n má parọ́ tàn yín. Elédùà eléyìí tó lọ́rọ̀ ló máa ń gbẹnu atọ́kùn sọ̀rọ̀ lábala yìí. Bíà ọba tó lọ́rọ̀ tó níṣe tó ní gbogbo nǹkan láyé tí ẹ̀dá ń tọrọ orí lọ́wọ́ ẹ̀, ó máa ń gbẹnu atọ́kùn sọ̀rọ̀ láṣálẹ̀ yìí. Kúkú ti gbẹ́kànga ọ̀rọ̀ sínú atọ́kùn, bẹ́ẹ̀ ló sì ti kan mi. Jẹ́ pé kó tún wá ro ahọ́n yìí lágbára láṣálẹ̀ yìí, káyọ̀ lè mọ̀ pé lóòótọ́ iṣẹ́ ọ̀rọ̀ sísọ yìí ó fi rán Quality ni, kì í ṣàyàbá. Ṣùgbọ́n kí n tó lọ síbi kókó ọ̀rọ̀ tí mo béèrè, kábíyèsí ọlọ́run ọba mi ọlọ́run ọba tí gbogbo ayé ń fẹ̀yìntì tí kì í já ní kulẹ̀. Kábíyèsí ọba tó jẹ́ pé gbogbo ayé ń fojú sọ́nà gba orí lọ́wọ́ ẹ̀ tí kì í dojú tini. Kábíyèsí ọba tó jẹ́ pé tó bá kù sáàtà kójú tini, a sì dúró tini tójú òfin ní tirúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ọlọ́run ìwọ lògo yẹ, Ọlọ́run ìwọ nìyí yẹ, ìwọ ni gbogbo ọpẹ́ tòun ti gbogbo èyí tọ́ sí. Ọlọ́run o, bóyá tó fẹ́ jíṣẹ́ yìí lálẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ọpẹ́ pàtàkì lọ gbogbo àwọn tí ò lè ṣe kọ́ máa fàdún àrùn Quality yìí lọ́wọ́. Àwọn tí ò tiẹ̀ mọyẹ tó sú, bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mọbi tó ti ṣẹ̀ wá. Ṣùgbọ́n bílẹ̀ ń tàṣe pé ó ń ṣètò tí wọ́n nífẹ̀ẹ́ sí ètò tó ń ṣe yìí. Àdúrà lójoojúmọ́ ni. Ìdí nìyí tó fi jẹ́ pé àwọn wòlíì, àwọn pásítọ̀, àwọn prophetess wọn ò fi wálẹ̀, bẹ́ẹ̀ làwa náà ò ṣe lè ṣe ká má fàdún àràn wọn lọ́wọ́ níwọ̀n bábílà káyé wa ṣe gbé e mọ̀. Àwọn àfáàfáà, àwọn oníṣẹ̀ṣe, ẹ̀ṣẹ̀ wọn adúpẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin abiyamọ ayé tẹ̀ mẹ́yẹ tó ṣe wá. Ó tẹ̀ lè ṣe kẹ́ ẹ má fàdún àràn Quality ọ̀hún lọ́wọ́ lábẹ́ bó tilẹ̀ kórí. Gbogbo àwọn èso tí náà pátápátá ọwọ́ bàjẹ́ ò ní kàn wọ́n. Ẹ ráyè sàmí bẹ́ẹ̀ lẹ́bí sì tó ní. Mo ní níwọ̀nba ìgbà tí sánmà àtilẹ̀ wọn ò bá ti yé wora wọn láàrin ìṣẹ́jú kan. Ó jẹ́ pé ní ìṣẹ́jú òun ní òkè àtilẹ̀ ni wọ́n ń wora wọn tí wọn ò dẹ̀ ṣẹ́jú nígbà kọ̀ọ̀kan. Gbogbo àwọn èso tó jáde lára yín pátápátá ọwọ́ bàjẹ́ ò ní kàn wọ́n. Wọn ò ní tọrọ kú fún yín. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ò ní fẹnu ara yín tọrọ kú fúnra yín. Ṣé mo dúpẹ́ gan-an? Torí pé tí kì í bá
ṣọlá àdúrà yín lórí wa. Ṣé ṣe kí ìrìn àjò yẹn má débi tó dé yìí? Torí lóòótọ́ ní ká sọ tòótọ́ ìrìn àjò yìí ò rọrùn. Ṣùgbọ́n pẹ̀lú àdúrà yín àtìlẹ́yìn tẹ́ ń ṣe, ló jẹ́ ká máa lọ ká máa bọ̀. Ṣé mo dúpẹ́ gan-an? Béèrè tí mo béèrè torí ìjọba àkókò, ọ̀pọ̀lọpọ̀ ti dá làákàyè jọ, bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ti sọ làákàyè kalẹ̀. Kí ni ìbéèrè tí mo béèrè náà? Mo ní nínú ìrìn àjò ẹ̀dá láyé, lábẹ́ bó tilẹ̀ kí ọpọlọ ẹ̀dá kú tó, lábẹ́ bó tilẹ̀ kí ẹ̀dá ní àmójúkúrò tó, ẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé nǹkan kan. Wípé lábẹ́ bó tilẹ̀ kí ẹ̀dá máa gbàgbé nǹkan tó, ẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé ẹ̀. Àyàfi ẹ̀dá tó bá jẹ́ pé ó wáyé tí ò bìkítà láti jẹ́ èèyàn láyé. Àyàfi irúfẹ́ ẹ̀dá tó bá jẹ́ pé ó wáyé láì bìkítà láti máa tọrọ jẹ láyé. Ṣùgbọ́n ẹ̀dá tó bá jẹ́ pé òun náà ní lọ́kàn láti wà lára àwọn tí ó máa fún yàn, tàbí irúfẹ́ ẹ̀dá tó wáyé láti wà lára àwọn tóun náà fẹ́ lapa rere láyé, tó jẹ́ pé tó bá tiẹ̀ kú láyé òun á máa tọ́ka sí pé lágbájá ò sí mọ́, ṣùgbọ́n iṣẹ́ rere tó fi ilẹ̀ ń fọhùn lẹ́yìn ẹ̀. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ kò gbọdọ̀ gbàgbé nǹkan tí mò ń sọ yìí. Irúfẹ́ ẹ̀dá tó bá wá sáyé òun náà wà lára àwọn tí ó máa sọ̀rọ̀ tẹ́gbẹ́ agbèjẹ èèyàn ó máa tẹ́tí. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ò gbọdọ̀ gbàgbé nǹkan tí mò ń sọ yìí. Ṣé má parọ́ tàn yín? Irúfẹ́ ẹ̀dá tó bá wáyé tó wà lára àwọn tó fẹ́ fipa rere lélẹ̀ láyé, tí ò fẹ́ dà gẹ́gẹ́ bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó gbọdọ̀ mú kinní tí mò ń sọ yìí kó fi sọ́wọ́ òsì kó má fi jẹun ni. Èyí tó bá fi sọ́wọ́ ọ̀tún ó ṣeé ṣe kó fi jẹun, lábẹ́ bó tilẹ̀ kórè kò gbọdọ̀ jẹun. Bẹ́ẹ̀ ni tó bá ti ní lọ́kàn láti gbàgbé nǹkan tí mò ń sọ yìí, irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ kó tètè mọ̀ pé tóun bá tiẹ̀ lálùyọ lówùúrọ̀ tó lálùyọ lọ́sàn-án, ṣe má parọ́ tàn yín, àlùyọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ alẹ́ ò sú ọ̀. Torí pé a wá dà gẹ́gẹ́ bí lálá tó lọ sókè tó ń padà bọ̀ wálẹ̀. Kí nìdí? Ohun tí ò fi yẹ tó fi yẹ kó wà lókè títí tí òfin ní wálẹ̀ mọ́ àfi tọ́jọ́ òkú bá dé, òun ló ti gbàgbé yìí. Bẹ́ẹ̀ nígbà tí mò ń ṣàlàyé ọ̀rọ̀ mo ní kíní yìí ó dà gẹ́gẹ́ bí ọ̀nà eléyìí tó ń gbà láti máa fi ṣe ni nígbẹ́rẹ́ ìpàkọ́. Ó dà gẹ́gẹ́ bí ọ̀nà eléyìí tó fi máa ń jẹ́ kí ipa kó pọ̀ tí àpá òfin ní pọ̀, ìyẹn scar tí òfin ní pọ̀, ṣùgbọ́n tó máa ń jẹ́ kí ìràwọ̀ kó pọ̀. Yo kí wá ní nǹkan náà ná. Ó dà gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ oje lórí ìjọba àkókò. Ìpilẹ̀ṣẹ̀ ni ìpilẹ̀ṣẹ̀ ni òun ni ìpilẹ̀ṣẹ̀ tí ẹ̀dá ò gbọdọ̀ gbàgbé láyé. Níbi tí èèyàn ti ṣẹ̀, níbi tí èèyàn ti ń bọ̀ wá, ìrìn àjò tó ti rìn kó tó di pé ó dé ibi tó dé, ìrìn àjò tó ti rìn, àwọn nǹkan tójú ẹ̀ ti rí kó tó di pé ó dé ibi tó dé, àwọn nǹkan tó ti ń bọ̀ láyé, gbogbo àwọn nǹkan tó ti fojú wí náà. Ṣé kí n má parọ́ tàn yín? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ti gbìyànjú láti ìpele kan bọ́ sí ìpele míì láti fi là láyé. Ó tilẹ̀ jẹ́ pé ìpele tó dé kì í ṣe ìpele tó ti débẹ̀ náà tó ti là tán, ṣùgbọ́n ó ti yàtọ̀ sí ibi tó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n látàrí pé ó ti gbàgbé ibi tó ti ń bọ̀, ó ti gbàgbé ọmọ tí ó gbàgbé ọmọ ẹni tí òun ṣe. Ó jẹ́ kí irúfẹ́ ìpilẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ kó yàtọ̀ fún ìgbé ayé tó ń gbé lọ. Lábẹ́ bó tilẹ̀ kó rí, lábẹ́ bó tilẹ̀ kí ìrìn àjò ẹ̀dá kó dùn tàbí kó korò tó, tí ẹ̀dá bá ní lọ́kàn láti máa rántí gbogbo ibi tó ti ń bọ̀, tó bá ní lọ́kàn láti máa rántí gbogbo ibi tó ti ṣubú, tó bá ní lọ́kàn láti máa rántí gbogbo ibi tó ti kọsẹ̀ láyé, irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ tó bá tiẹ̀ padà mókè láyé, gbogbo ìrántí tó ń rántí àti ibi tó ti ń bọ̀ yìí á jẹ́ kó máa mọ̀ yìí pé ibi tó òun dé yìí tí ìpèníjà kan bá tún yọ, á farapẹ́ èyí tí òun ti fojú wí náà tẹ́lẹ̀. Yálà nígbà tó wà nílé ẹ̀kọ́ pẹ̀yàmọ́rí, yálà nígbà tó wà nílé ẹ̀kọ́ girama, yálà àbígbà tó wà nílé ẹ̀kọ́ gíga, yálà ti fásitì tàbí ti poli ni. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ gbọ́dọ̀ mú gbogbo àwọn ẹ̀kọ́ yìí kó kó dání, kó dà gẹ́gẹ́ bí àwọn ogun, kó dà gẹ́gẹ́ bí idà, kó dà gẹ́gẹ́ bí ìbọn, kó dà gẹ́gẹ́ bí ọfà ilé tí ó máa fi ja ogun, ilé tó bá tún fojú wí náà nígbà tó ń tẹ̀síwájú nínú àjò ẹ̀ láyé. Ìpilẹ̀ṣẹ̀ ẹ̀dá láyé ó jẹ́ nǹkan kan tó lágbára nínú àjò ẹ̀dá láyé. Torí mo ti sọ lórí ètò ìrí láìmọye ìgbà mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ èèyàn láyé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jọba láyé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lórúkọ láyé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lówó láyé, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ́rọ̀ láyé lónìí tá à ń wò gẹ́gẹ́ bí aṣíwájú, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń wò gẹ́gẹ́ bí àwọn tó lọ́rọ̀ lónìí. Kì í ṣe pé wọ́n kó ọrọ̀ yìí wá látọ̀run, kì í ṣe pé wọ́n gbé adé wá látọ̀run, kì í ṣe pé wọ́n gbé orúkọ ńláńlá yìí wá látọ̀run, bí kò ṣe bí ẹnìkan nínú ìdílé wọn ló ṣe wàhálà fún adé tó fi wọnú ìdílé wọn wá. Àlẹ́ nìkan ló ṣe wàhálà forúkọ, ilé torúkọ òun tó ń tàn káàkiri àgbáńlá ayé lónìí. Ọ̀rọ̀ tí àwọn yìí ní nínú ìdílé wọn tá a fi ń wò wọ́n gẹ́gẹ́ bí ọlọ́rọ̀, ẹnìkan òun ló ṣe wàhálà nínú ìdílé wọn kó tó di pé ìdílé wọn dọlọ́rọ̀. Kí n má wàá parọ́ tàn yín, kó tó di pé ìdílé tó dọlọ́rọ̀ òun náà ti kọ́kọ́ wà nípò ìkorò.
kúrò náà àwọn náà ti kọ́kọ́ wà níbi tí ò sí nǹkan kan rí kó tó di pé ìdílé náà dọlọ́rọ̀ abẹ́ bó tó wá ti wulẹ̀ kórí èèyàn tí wọ́n ń kó ní ìpele tí ò ti jẹ oúnjẹ ẹ̀mẹ́ta rárá ó ti wá bọ́ síbi tó ti ń jẹun ẹ̀mejì nínú ẹ̀mẹ́ta àbó tiẹ̀ ń gbìyànjú láti ẹ̀ ti rí ẹ̀kan jẹ ó máa rántí ìgbà tí ò tí ì rí nǹkan kan jẹ ó ti ń jẹ ẹ̀mejì nínú ẹ̀mẹ́ta ó rántí ìgbà tóun ń jẹ ẹ̀kan nínú ẹ̀mẹ́ta ó ti wá ń gbìyànjú láti máa jẹ oúnjẹ ẹ̀mẹ́ta lójúmọ́ ó rántí ìgbà tóun ò tiẹ̀ tí ì jẹ nǹkan kan ó rántí ìgbà tóun ń jẹ ẹyọ̀kan nínú ẹ̀mẹ́ta ó rántí ìgbà tóun ń jẹ méjì nínú mẹ́ta bẹ́ẹ̀ kó rántí ìgbà tí òun ò tiẹ̀ rí nǹkan kan jẹ irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí torí ibi tó ti kọsẹ̀ àwọn tó gbìyànjú láti tì í ṣubú àwọn tó gbìyànjú láti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn gbogbo àwọn tó gbìyànjú tó jẹ́ pé ńgbà tóun fara kó ọfà tóun fara kó ẹ̀gbin tóun fara kó gbogbo ẹ̀ fún wọn tán nígbà tí ò lè sọ no sọ́ngbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí náà mo ní you must learn how to say no in some occasions kì í ṣe gbogbo èèyàn lèèyàn máa tẹ́ lọ́rùn torí pé nígbà míì èèyàn máa fara gba ọgbẹ́ fún ẹlòmíì tí ò ní mọ̀ aláìmoore àti àfibisólóore oh my god níbo ló tún gbé mi lọ yìí elédùà ó kọ́ ọ̀rọ̀ kan tún rèé o aláìmoore àwọn kan nìyẹn àfibisólóore àwọn kan tún nìyẹn àwọn kan wà tó jẹ́ pé aláìmoore ni wọ́n lábẹ́ bó tilẹ̀ kó o fara gbọgbẹ́ fara gbọfà fara fẹ́ kódà kó o fẹ̀mí ẹ̀ di irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kódà kó kú wọn ní lágbájá ti kú ó mà ṣe o RIP kọ́lọ̀ kó fọ̀run kẹ́ mo ò lè mọ̀ ọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ìdí rèé tó fi jẹ́ pé you must learn how to say no kì í ṣe gbogbo èèyàn náà ni wàá máa sọ pé yes fún mọ́mí ẹjọ́ ṣé mo lè rí 1000 lọ́wọ́ yín yes ẹ gbà náà mọ́mí ẹjọ́ ṣé ẹ lè bá mi ṣe kinní yes kò sí problem náà dáàdi ẹjọ́ ṣé ẹ lè bá mi ṣe kinní why not I can do it bírọ̀ ni ọ̀rọ̀ ilé ayé ò gbà bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn lèèyàn máa ń sọ fún pé yes torí pé mo sọ́lẹ̀ kan mo ní tí ẹ̀dá bá fẹ́ gbàmọ̀ràn kì í ṣe gbogbo ìmọ̀ràn tí èèyàn bá gbà náà lèèyàn mú ṣe torí pé kì í ṣe gbogbo ẹni tó fún èèyàn mọ̀ràn ló fẹ́ jẹ́ kéèyàn ga ju òun lọ ẹlòmíì fún ọ nímọ̀ràn kó o fi lè parun ẹlòmíì fún ẹ nímọ̀ràn kó o fi lè má débi tóun dé ẹlòmíì fún ọ nímọ̀ràn kó o tiẹ̀ lè má kó níbi tó wà rárá. oh my god sọ̀rọ̀ tí mo ń sọ yóò máa rújú sá àní ìpìlẹ̀ṣẹ̀ ibi tí èèyàn ti bẹ̀rẹ̀ láyé ẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé lábẹ́ bó tilẹ̀ kó mọ ò gbọ́dọ̀ gbàgbé àwọn tẹ́ ẹjọ́ forí la kú tẹ́ ẹjọ́ forí la ọ̀run ẹ gbọ́dọ̀ gbàgbé wọn kì í rọrùn kí èèyàn méjì là lẹ́ẹ̀kan náà kì í rọrùn kí èèyàn mẹ́ta jọ là lẹ́ẹ̀kan náà kì í rọrùn kí èèyàn mẹ́rin kí wọ́n jọ là lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n tọ́lọ́run bá gbórí tiẹ̀ sókè nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ìpìlẹ̀ṣẹ̀ yín rántí wọn o torí pé ẹni tó dùn ún lónìí ó ṣeé ṣe kòkòrò fún un lọ́la ara ìrìn àjò tòun ti àdéhùn tọ́lọ́run bá yé ṣe rèé ọlọ́run ò bá ayé tòun ti àwọn èèyàn tó wà nú ẹ̀ ṣàdéhùn wípé tó bá ń dùn gbogbo ìgbà náà ló máa dùn irọ́ kò dẹ̀ báyìí àti gbogbo àwọn èèyàn tó wà nú ẹ̀ ṣàdéhùn wípé tó bá ń korò gbogbo ìgbà náà ló máa korò ṣe má parọ́ tàn yín ìgbà tó bá ń dùn rántí àwọn tí ò dùn fún rántí ibi tó ti bẹ̀rẹ̀ rántí àwọn tó fara gba ọgbẹ́ nítorí tiẹ̀ rántí àwọn tó fara kó ọfà nítorí tiẹ̀ rántí ibi tí ò ti sí nǹkan kan kó tó di pé ó wá dẹni tó ń gọ̀kadà rántí ìgbà tó ń gun kẹ̀kẹ́ tí wàá máa to agboolé káàkiri rántí ṣùgbọ́n ìgbà tí nǹkan ti ń wà ń sẹ̀yìn rántí àwọn ìbẹ̀rẹ̀ tòun ti àwọn tí ẹjọ́ forí la kó forí la ọ̀run kó tó di pé nǹkan wọ̀n ṣé kí n má parọ́ tàn yín irúfẹ́ ẹ̀dá tó bá gòkè tó wá gbàgbé ọ̀nà tó gbà tó fi gòkè láyé irúfẹ́ ẹ̀dá tó bá gòkè tó wá gbàgbé àwọn tí wọ́n jọ fara gba ọgbẹ́ fara kó ọfà fara kó ẹrọ̀fọ̀ irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ìlọsókè ẹ̀ ó dà gẹ́gẹ́ bíi láálá ni ibi tó bá lọ sókè di dandan kó wálẹ̀ àdéhùn tọ́lọ̀ ń bá yà àti gbogbo àwọn nǹkan tó wà nú ẹ̀ ṣe rèé níwọ̀n bá ìgbà tí ẹ̀dá bá ti gbàgbé ibi tó ti pilẹ̀ṣẹ̀ Yorùbá náà tiẹ̀ ti sọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ gbàgbé ni odò tó bá gbàgbé orísun ẹ̀ kí ni Yorùbá wí wọ́n ní yóò gbẹ lọ́sàn-án gangan ni. Ọjọ́ yóò ti máa lọ jù lórí tọ́pìkì báyìí bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí ṣe pọ̀ bẹ́ẹ̀ ni lábẹ́ bó tilẹ̀ kó rí ẹ̀dá ò gbọ́dọ̀ gbàgbé torí pé bó tilẹ̀ kí ẹ̀dá gòkè tó láyé kò gbọ́dọ̀ ya aláìmoore ibẹ̀ gbọ́dọ̀ ya afibi sólóore bẹ́ẹ̀ ni tó bá ya aláìmoore sí àwọn kan ọláàrí ò ní pẹ́ tó bá ya afibi sólóore sí àwọn kan ọláàrí ò ní lọ jìnnà jẹ́ ń gé fetẹ́wọ́lé lápá bí òkè agunla pẹ̀lú Mr Quality irin tí òjò ẹ̀dá ti rí ohun tójú ẹ̀dá ti rí ẹ̀dá gbọ́dọ̀ mú dání àwọn tí wọ́n jọ ṣe wàhálà kóhun tó là láyé kò gbọ́dọ̀ gbàgbé ibi tó ti ń bọ̀ ìrìn àjò tó ti rìn kò gbọ́dọ̀ gbàgbé ibi tí wọ́n ti bí nǹkan tójú ẹ̀ ti là kò gbọ́dọ̀ gbàgbé torí tó bẹ́ẹ̀ gbìyànjú láti gbàgbé tó bẹ́ẹ̀ jẹ́ aláìmoore tàbí tó jẹ́ afibi sólóore sí àwọn kan tàbí sí ìpilẹ̀ṣẹ̀ tàbí sí àwọn nǹkan tójú ẹ̀ ti rí kó tó là láyé tó bẹ́ẹ̀ gbàgbé wọn. ẹ̀yin ò ní kú o àwa náà ò ní kú níkànnì yìí á wà fi àìkú á fi dẹ́gbẹ̀rà Mr Quality òun lórúkọ tèmi ààrẹ àpèdè gbòye fún gbogbo ìrà gbàgùrà ńlẹ́lóko àtìlẹ́yìn òde. take you.